Iṣẹ́ lòògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámidé. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Afẹ́lẹ́lẹ́ tí ń fẹ́rẹ̀lé olókun mo tún ti dé, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń fẹ́rẹ̀lé ọlọ́sà. Dókítà Ọlámidé tún ti gorí ètò pèrègùn ọlọ́run ọba mi tí máwọ̀ tuntun bọ̀ wáyé. Mo tún ti dé lónìí, ọmọ lọ́nà rèé, ẹjẹ́ ó ṣe bẹ́ẹ̀, ẹjẹ́ ó tọ̀ ọ́ látọ̀yè. Ọba mi tí ń bẹ lánàá tí ń bẹ lónìí tí ó sì tún máa wà títí ayé àìnípẹ̀kun. Ojú ni a ti mú ní ríran kedere, ìwọ lẹ́sẹ̀ tí mú ní rìnrìn kàṣàkàṣà. Àbámọ̀dá tí dá tiẹ̀ tí sì í ṣe nígbà gbogbo. Òkèèrà bàtẹ̀ tó wá yìí ò lè ṣe bẹ́ẹ̀ tí ò lè ká àpátápá àrá gbangba wálé à. Òkodoro ọ̀rọ̀ pàájẹ bàálẹ́rù súnmọ́ fàmọ́rin mọ́jẹ́ ó mọ̀ wípé òun náà ní bẹ́ńbẹ́ àrá kàǹkà tí í ṣe bẹ́ẹ̀ tí í sán látòkè sílẹ̀ tí gbogbo ayé ó sì máa sá kíjokíjo. Ìwọ lọ̀pá tí ń rìn kan tó kanlẹ̀ tó kànrun tí làgbàrá kọjá níwájú ẹni tó rò wípé òun ni kábíyèsí. Pèrègèdè ni ẹ sọ fálára, ẹ wípé dókítà Ọlámidé ti dé. Ẹ ké sájèrò, ẹ jẹ́ wọ́n mọ̀ wípé Olúbáyọ̀ Àtàndá mo tún ti bọ̀. Ẹ jẹ́ wá yé wọn wípé kọ́lọ́kọ́ mọ́kọ́ kó lódò gbọ̀nà odò, bẹ́ẹ̀ sì rèé ká ládàá mádà rẹ̀. Ẹ ń bá mọ̀ pé orin lòun ọkọ̀ jẹun kó ṣe bẹ́ẹ̀ kó gbọ̀nà iṣẹ́ orin lé òní torí wípé Olúbáyọ̀ Àtàndá ọmọ Ògúnlékè ń ò ní í ṣe bẹ́ẹ̀ dẹ́nìkẹ́ni lọ́wọ́ láì fà àbàdà. Bó ní ti ń ṣe mí báyìí alágbára àpọ̀. Ọlọ́run ọba mi Èdùmàrè náà ló tún mú mi dé lónìí. Ọmọ ayélógún ọmọ òkèdèrè lọ́gbọ̀n, ọmọ àyíkú gbà yóò gbọ́ ọmọ ayé gidigidi káti òde ọmọ bóun rókèdèrè kọ́ ọmọ ọ̀pọ̀ ẹ̀ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba. Àní bí ṣe ń ṣe mí gan ò tiẹ̀ wáyé. Ọlágbára àpọ̀. Kálẹ̀wò mẹ́ṣẹ̀ẹ́nu rẹ̀ mẹ́ni. Ńgbà tẹ́mi náà bá wà sórí ètò lọ́wọ́ ìrọ̀lẹ́. Má bá pàdé àwọn èèyàn kan wọ́n ní màmá mo ní yẹ̀ṣù, màmá mo ní yẹ̀ṣà. Ọ̀rẹ́ ni ẹ màmá ṣe ìbò lórí ètò mọ́lẹ́lẹ́wọ̀n ọba mi ló ṣe bẹ́ẹ̀. Inú kí ìrókò làwà sí ti wá nǹkan lẹ́wọ̀n ṣàánú ni. Inú dókítà náà la fi ṣe ibùgbé bàbá ti dé àyìn. Ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ṣì kú kalẹ̀, ọkọ mi ń bẹ́ ń bí o. Ǹdé náà gbórin àjò téèyàn bá rìn ní ó máa sọ fáwọn aráàlú. Ẹ wò mo tún ti gbàgbó mi dé lónìí. Àgbo tí mo sì pè wá ọmọ lágbára o. Àwọn èèyàn tí wọ́n máa gbò pọ̀ nílẹ̀ báyìí, àmọ́ ká tó máa fáwọn èèyàn lágbo mo ń lọ ní òtí ìdí. Ó pọ̀ ó wè ó rọ̀bọ̀ ó ní ó ṣe mí bákan bákan. Ẹkúnlẹ̀ làkàrà alẹ́ rẹ̀ wá là kérò ọ̀nà. Gbogbo ẹni tá a bá ti rí tó jọ́jọ́ mẹ́ta báyẹ kó àti ńlá kíra ẹni èmi àti ń ra wa láàárọ̀ yìí náà lórí ètò Ǹjẹ́ ti gbọ́. Onílé eléyìí ẹ̀kú ilé àlejò eléyìí ẹ̀kú ilé gbogbo ẹ̀yin baálé eléyìí gbogbo yín pátápátá mo kí mo kọ́ba mo kí jòyè mo kí gbogbo ọ̀tọ̀kù ló padà káàfàtà. Samuel Olúbáyọ̀ ọmọ Mr. Ògúnlékè ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé nígboro ìlú Ìdẹ̀ra nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́kùn Ìbàràpá ń jọ́ sí eyín náà rèé. Àpọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski miskiyaski yàgbàyaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàfàtà oníjọba of ìjọba kingdom kí lẹ pè é sà. Èmi á máa jẹ́ kó yé yín wípé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ ọ̀pọ̀lọ́run ọba mi lódìídì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàfàtà ní tilé toko. Ẹni gíní àmọ́ mi hàn irọ́ òjò pátápátá fẹ́rẹ́ kókò lu bàtáyà pátápátá
apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpọlọpẹ onípàtà Ọlọ́run bá mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá omi ẹ bá ń wó mi ẹ wò ó nǹkan ó gbé nǹkan hanu dápẹ́ yọ pọ̀nmọ́ alárè ọjà gbà ẹ mọ̀ wípé dókítà Ọlámídé mo tún ṣe kí ni mo tún ti dé lónìí náà ẹ jẹ́ ń dókè lọ́hùn bí n bá padà dé abala abídí olódùmarè ni wọ́n kàn lù lẹ́yìn abídí olódùmarè ẹni tí mo gbé wálé agbára lónìí yóò lágbára nǹkan ó gbé nǹkan hanu sẹ́ alálàrí ọjà gbà pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ dúdú ó pè funfun ránṣẹ́ bẹ́ẹ̀ funfun ó sọ pé òun ò ní í dá lóhùn ẹ jẹ́ ń dókè lọ́hùn mo ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ elédè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ o. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. KAFTAN TV Yorùbá. Ṣówónyá pẹ̀lú dókítà Ọlámidé àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ṣówónyá lẹ́tọ̀ yìí o ètò dádì àmọ́ mi Ṣówónyá ètò yìí wà pa o olóyin ládùn o Ṣówónyá pẹ̀lú dókítà àpọ́nbẹ́pọ̀ rẹ o Ṣówónyá èmi Tọ́pẹ́ ọmọ aláàfin ọ̀run Ṣówónyá mo fọwọ́ sí Ṣówónyá a tún fọwọ́ sí àfi gbogbo ara sí o Ṣówónyá. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ó yàgàyàgàyàgàyà ó pọ̀ ó wè ó rọ̀bọ̀ ó ní ọ̀dún ó ní kìmí ó ṣe kí ni ó pọ̀ nílẹ̀ bí owó ni ò kì í ṣe bí yẹpẹ̀. dókítà Ọlámídé abala abídí olódùmarè ńlá ṣe bẹ́ẹ̀ tá a wà yìí ṣe mọ̀ pé ajá bí bàtà dídòjé ejò ẹyẹ fífìlà gígèlè gbígbàgùdà ó lágbára pọ̀ ẹ má gbàgbé ẹ̀yin tí wà nílé wípé ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí òní tí mo wá gbé bá ti ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ kí ò tiẹ̀ wá tí ì yé mi nítorí ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí náà ni ètò Ṣówónyá live and direct láti Àbújá ní àhín kì í ṣe tá a ti ń ṣe o ẹ mọ̀ pé látìgbà tá a ti ń ṣe báyìí ó ti kọjá ọdún méjì àbọ̀ àmọ́ live and direct tá à ń ṣe láti Àbújá ní àhín ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ó pòwe ọdún kan gbáko agbára Ọlọ́run ọba mi Èdùmàrè bó wò láti ṣe ẹ wò àlejò mi lónìí náà wọ́n kẹ́bùn lẹ̀ mọ́ wọ̀rí ẹ̀bùn ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ní kínní pé kó jẹ̀bùn ní ti ọjọ́ mẹ́jọ ohun tí yóò jẹ́ eléyìí tẹ́ fi pè tó jẹ́ pé ẹ kọ́kọ́ mú nọ́mbà yìí tó jẹ̀bùn àríyá o pé jẹ̀bùn náà ní ọ̀jẹ̀ lágbára Ọlọ́run ọba mi ó lè má ju taṣẹ́rẹ́ lọ ó sì lè pọ̀ bọ́lọ́run ọba mi bá ti ní ọ wá bẹ́ẹ̀ náà ni ó ti wá ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ jẹ́ àyàn Ọlọ́run ọba mi pẹ̀lú abídí ìtìyà lónìí kí la fi yan Ọlọ́run ọba lónìí bí ni bí baba ńlá nínú ayé bí bẹ́ẹ̀rẹ̀ fún gbogbo ẹni tí ò ṣe bẹ́ẹ̀ tí ò ní baba èmi ní baba ń tèmi ìyá ni wọ́n ní bí bólódì òkú tí ò sì ní kú láì fà àbàdà Ọlọ́run ní bí bíntín tí ò ṣe é yọ kú wọn bí ìyànda bó bá yọ Ọlọ́run kúrò nínú ọ̀rọ̀ ayé nǹkan tán ọbọnù bí bániwọ́lá Ọlọ́run ọba mi ti wá Ọlọ́run ọlà fẹ́ dà á ẹ ń bá kọjá ibi tọ́lọ́run wà tọ́wọ́ ọlọ́bù mi nǹkan dé ìyún nǹkan bí bẹ́ẹ̀ ni tí kì í parọ́ fún ẹ̀dá Ádámù Ọlọ́run yìí parọ́ fún èèyàn bẹ́ẹ̀ ni o bí burújí ọlà ni tí ṣẹ́gi ọlà fẹ́ni tó bá dúró tì í òun ló ṣẹ́gi ọlà fẹ́mi dókítà Ọlámídé tí mo jókòó tí ń gbà tí òkúkú lẹ́lòmíì gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe mí láàánú ẹ máa bọ̀ wá bí ire lolúwa Ọlọ́run ọba mi Èdùmàrè tí mú kí wọ́n bí èèyàn dáadáa ẹni wọn bá sì bí ní oyè Ọlọ́run bẹ́ẹ̀ bí bánidámọ̀ràn Ọlọ́run ọba mi tí kùn fẹ́ni tí ọba lẹ́nìkan òun ló kùn fún mi kò síyá kò sí bàbá kò sẹ́bí kò sára nílùú Àbújá àmọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ń bẹ fún mi bí bunilẹ́bùn ni àwọn kan tiẹ̀ ń wò ipò ògùn ní dókítà Ọlámídé ṣe mọ́ lẹ́bùn Ọlọ́run ọba mi Èdùmàrè kúkú nígbà tí wọn ò lẹ́lòmíì n ò ní fá n ò ní àlùkùránì n ò ní bíbélì n ò ní nǹkan kan kí mo wá gbójúlé Ọlọ́run ọba náà ni bí Bọ́lájí Ọlọ́run ọba mi Èdùmàrè Ọlọ́run ọba mi tó jẹ́ pé àtọ́lá àtọrọ̀ nínú àgbàlá rẹ̀ lọ́wà tí ò sì sẹ́nìkan tó lè ní tó láì fà àbàdà bí bẹ́ẹ̀ ní í ṣe tó jẹ́ pé ntọ́ba lóhùn ó ṣe
ẹ kúrò lórí ẹ̀ yóò ṣe é ní ọjà rẹ̀ bí birth of Christ birth of anabi wa Muhammad sallallahu alayhi wa sallam alhamdulillahi rabbil alamin aramoni rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ẹ jẹ́ kí n ṣe báyìí sí ẹsẹ̀ ẹ̀fà kí n bẹ́ ẹsẹ̀ ẹ̀fà sí àbí ilé o ọlọ́run ọba mi aláwòrán bí ẹ jẹ́ dókè lọ́hùn-ún ẹni tí mo fẹ́ gbé wá sílé agbára lónìí ọmọ lágbára pọ̀ olórin mùsùlùmí tó dáńtọ́ olórin mùsùlùmí tó mọ tì fún tẹ̀dọ̀ àlùkùránì olórin mùsùlùmí tí tọmọdé tàgbà fẹ́ olórin mùsùlùmí tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá gbọ́ àwọn orin wọn ẹ sì máa dá sunkún nù yàrá ẹ pé kí ni àwọn ìmọ̀ kan ń bẹ́nu àwọn orin wọn tí mo gbọ́ mọ́ àwọ̀ pé wọ́n lọ́wọ́ bá mi Olódùmarè ṣáwọn èèyàn kan sì wà tí wọ́n tó ń kọrin tó jinlẹ̀ bí eléyìí téèyàn máa ronú pé ṣé báyé ṣe ríre àṣebọ́rùn ṣe ríre ọlọ́wọ́n ọba mi Olódùmarè àwọn orin tẹ́ gbọ́ tẹ́yìn gan máa ronú wípé n gbọ́dọ̀ hùwà burúkú láàárọ̀ yìí àwọn orin téèyàn gbọ́ téèyàn máa wò pé àbí mo wà lásìkò ààwẹ̀ ni àsìkò ààwẹ̀ kọ́ láwa ọlọ́run dìídì jogún ẹ̀ fún wọn ni mo ń lọ mo ń bọ̀ n ò tí ì dé. ó gbá ski yaga yaski entertaining refreshing and tantalizing kò ṣe é má ní lọ́lọ́run tí mo bá ṣe iṣẹ́ rẹ̀ ló yà mí lẹ́nu bí mo bá ṣe ó ṣe kí ni ó pọ̀ iṣẹ́ ọlọ́run lágbára mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹni tí mò ń gbé bọ̀ wá ẹ̀yin náà ti rí báwọn ẹ ti gbọ́ bí mo bá ṣe ṣe rí yẹn òun lá lò tán ẹ ti mọ dókítà ta ló ń tọ̀hún alhaji wọ́n ti lọ Mẹ́kà wọ́n ti bọ̀ wọ́n rìn mí náà lọ Mẹ́kà bí wọ́n bá ti ṣe tán nísìn èmi náà fẹ́ lọ Mẹ́kà Alhaji Sheriff Abdul Azeez tí gbogbo èèyàn mọ̀ sí Ire Gbogbo àwọn ọmọ nílé agbára fún tòní ẹ bá mi káwọn aráalé wípé wọn kú lé o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ilé ẹ kú lé o ẹ káàsán. ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti àyín ẹjá bẹ́ẹ̀ láti àyín ẹ bá mi fi orin kí àwọn èèyàn káàbọ̀. kí n kí ẹ káàbọ̀. ẹ bá mi forin ìkan lára àwọn orin yẹn ẹ kàn fún wa lórin kan lára àwọn orin kí wọ́n mọ̀ pé ẹ̀yin gangan ni. Khalifa Sheriff KSA Khalifa Sheriff KSA Adéwálé Àṣàfẹ́ KSA ọmọ ọlọ́fà mọ́jọ KSA ọmọ ọlálọ́mí KFA wọ́n forin kí Dókítà Ọlámídé. mo ti wà nú ẹ̀mí ẹ forin kì mí mọ́. wọ́n forin kí Dókítà Ọlámídé olùdarí ètò Sówónyá Khalifa Sheriff KSA. wọ́n pọ̀ wọ́n tún forí kìíní ní kíni ó kọ̀ mí ó kàn wọnú orin ní ṣá wọ́n forí kìíní ẹ ṣe wọn jàre ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ ṣeun tá a pè yín tí ẹ ti kọ́kọ́ jẹ́ aláwọ̀ èèyàn ń sọ pé Dókítà Ọlámídé ṣé ò wá sí mùsùlùmí ṣé ò sí mo ní kò sí mùsùlùmí l'Ábùjá ẹ ń bẹ ọ̀dà ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ báyìí kẹ́yìn gẹ́gẹ́ bí orúkọ yín Alhaji Abdul Sharif Abdul Azeez. Ń bo ni Ire Gbogbo ti wá táwọn èèyàn fi ń pè ní Ire Gbogbo. Allahu Akbar. Adúpẹ́ a kí gbogbo ilé a kí bàbá wo olùdarí ọlọ́mọṣàbà dúró tì yín. Allahumma àmín. Àkọ́kọ́ rẹ́kọ̀d tí máa kọ́ ṣe láyé 2011. ẹ má bínú o 2011 tó ń bọ̀ wá àbẹ̀rẹ̀ tó ti kọjá lọ. èyí tó ti kọjá. ọdún mọ́kànlá nù. pẹ̀lú ògbó Ọlọ́run. ẹ tẹ̀ wájú sà. làkọ́kọ́ rẹ́kọ̀d tí máa kọ́ ṣe. táìtù rẹ́kọ̀d náà ní Ire Gbogbo. ibi tó orúkọ ti wá náà. ibi tó ti wá nù. ṣé ẹ lè rántí orin kan nínú Ire Gbogbo. pẹ̀lú ògbó Ọlọ́run. ẹ dákun ẹ fún wa nìkan nínú Ire Gbogbo. Ire Gbogbo ó di inú ilé mi. Ire Gbogbo ó di inú ilé mi, má fẹ́ kún yọrí ìdùnnú àwa. Ire Gbogbo ó di inú ilé mi, má fẹ́ kún yọrí ìdùnnú àwa. Ire Gbogbo ó di inú ilé mi,
ire owó ó di inú ilé mi, ire ọmọ ó di inú ilé mi, àlàáfíà ó di inú ilé mi, ẹ̀mí gígùn ó di inú ilé wa, mo fẹ́ kó yọrí ìdùnnú àwa, ire gbogbo ó di inú ilé wa. Dókítà Ọlámídé, ire gbogbo ó di inú ilé wa. Ẹ̀rí pé jáàsì mi yẹn lágbára. Pẹ̀lú ògùn Ọlọ́run, mo ń gbádùn ẹ̀. Àbí bẹ́ẹ̀ ṣe àbẹ́mì gan mo bá yín lùlù sí ọ̀nà. Ok. Ọ̀dà ọdún 2011. Pẹ̀lú ògùn Ọlọ́run. Lẹ́ti ṣe ire gbogbo. Pẹ̀lú ògùn Ọlọ́run. Tí ire gbogbo tẹ́ ẹ̀kọ́ ẹ̀ dùn kọ. Torí ó dùn mí. Bí ọba dùn máwọn kan ó dùn mí. Ire gbogbo di inú ilé mi. Orin kan tó ń bẹ́ẹ̀ tí mo fẹ́ràn gan báyìí. Èwo lẹ fẹ́ràn sà? Mo ní ẹnu ò ṣe nǹkan kan, ẹnu ò ṣe o, ẹnu ò ṣe nǹkan kan, ibi ayé bá ti náwó ká má ṣe báwọn ẹnu, ibi ayé bá ti náwó ká má ṣe báwọn ẹnu, ẹnu ò ṣe o, ẹnu ò ṣe nǹkan kan. Wàláhì tàláhì ẹnu ò ṣe nǹkan kan. Nìkan ni ẹnu kẹ. Ẹnu ọ̀rá sọ. Ẹnu ọ̀rá. Agbádá lẹ wọ̀ yìí. Wọ́n ń tà ní owó ni. Ẹnu ọ̀rá agbádá. Owó ni. Ẹnu ò pé Dókítà Ọlámídé gan sẹ́ni lẹ́sìn. Bẹ́ẹ̀ni wọ́n bá pè mí lẹ́sìn owó ni. Ẹnu ò pè ní. Ẹnu ò pè ní wàláhì tàláhì. Ẹnìkan ni. Ọ̀dà Alhaji Abdul Azeez tí gbogbo èèyàn mọ̀ sí ire gbogbo, ọmọ ìlú bo nìyí. Èmi lọmọ ọlọ́fà mọ́jọ. Yes sir. Èmi lọmọ ọlálọ́mí. Yes sir. Ọmọ àbísùjú kọ ìjàkadì lóró ọ̀fà. Ọmọ láàre, ọmọ búrẹ, ìkan ò gbọ́dọ̀ jù kan o. Tí kan bá jù kan lé ọlọ́fà mọ́jọ, ogun ní dásílé bàbá wọn. Ọmọ ọ̀fà ni. Ọlágbára jù, ọmọ ọ̀fà ní ọmọ ọlọ́fà mọ́jọ, ọmọ àbísùjú kọ. Bíbí ọ̀fà. Tí mo bá wáyé. Yes sir. Nígbà ẹgbẹ̀je. N bá wáyé. Nígbà ẹgbẹ̀fà. Yes sir. Ọlálọ́mí bàbá mi ni ó tún mi bí. Yóò tuntun yí bí. Hello brother. Kò sí wàhálà. Ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ká tó gorí ètò. Ẹni bàbá wa kan wọ́n ń ṣe kinní kan lónìí. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń dákọ̀ bàbá wọn. World best. World best. Ẹ bá ń dákọ̀ bàbá wọn. Bàbá wa Maulana Sheikh Dr. Al-Imam Muhyiddin Salman Hussein wọ́n pé 20 ọdún lẹ́ni tọ́jú ẹ̀ mọ́ ọ̀fà. Wọ́n pé 20 ọdún lónìí. 20 bàbá years. wa. Bẹ́ẹ̀ Sheikh Imam Muhyiddin Salman Hussein World best. World best. Wọ́n pé 20 ọdún lónìí tí wọ́n jẹ́ ìmáàmù lọ́fà. Lọ́fà Ọlálọ́mí kan náà yìí. Pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n ń ṣe lọ́wọ́ ẹ̀. Wàláhì tàláhì súnmọ́ bí láìlà sí láwọ̀ bọ́lọ́wọ́n bá ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ bàbá wa mo kí yín. Bẹ́ẹ̀ni ẹ bá ń kí yàn. Ẹ kú oríire. Alhamdulillah. Bàbá wa Sheikh Muhyiddin Salman tí wọ́n jẹ́ ìmáàmù Ọ̀fà pátápátá mo kí yín o lágbára Ọlọ́run Ọ̀fà ò ní dàrú mọ́ yín lórí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè lágbára Ọlọ́run tí ẹ̀ ń sìn tí ò sì ní já yín kulẹ̀ Ọ̀fà ò ní dàrú Ọ̀fà ò ní bàjẹ́ gbogbo àwọn tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá fẹ́ràn yín bí irú ti a báyìí Ọlọ́run jẹ́ a máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ a máa ríre lọ ẹ jẹ́ wá ṣe báyìí yóò tó ọdún mélòó tí ire gbogbo tí ẹ ti ń kọrin kó tó di wíkẹ̀ wá ṣe ire gbogbo fúnra rẹ̀. Ọjọ́ orin ti pẹ́. Yes sir. Àwọn Yorùbá máa sọ kí náà pé orí ló mọ iṣẹ́ téèyàn ó sì là láyé. Èèyàn lè kọ́ rédíóníkì kó má fi jẹ́yàn. Yes sir. Kódà èèyàn lè lọ léèwé kó má sí pé ìwé tó kà ní ó padà fi jẹun láyé. Ọjọ́ pé níbi ká máa jáná sí fún àwọn àfáà pé wọ́n ń ṣe wáàsí káwọn ìbẹ̀rẹ̀ yá ti bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ ká máa pè á pé dari MC ẹ má bínú ẹ jáná sí fáàfáà pẹ̀lú ògùn Ọlọ́run. àfáà wo lẹ jáná sí fún. Àfáà tí mo jáná sí fún pọ̀ àmẹ́yìn tí mo jáná sí fún kẹ́yìn tó gbé mi dábùjá yìí. Yes sir. àwọn ni Maulana Sheikh Alhaji Abdulrasheed Hakullah la ilaha illallah wọ́n ń bẹ ń lu Àbújá yìí. wọ́n ń bẹ ń lu Àbújá yìí. pẹ̀lú ògùn Ọlọ́run. Yorùbá sì ní á. Yorùbá ni wọ́n. mo sì lè gbé wọn wá sórí ètò yìí. pẹ̀lú ògùn Ọlọ́run. ẹni pẹ̀lú ògùn Ọlọ́run. àwọn mo jáná sí fún kẹ́yìn. tẹ́ ẹ fi wá dàbújá. l'Àbújá yìí àwọn ganan ṣokùnfà. tẹ́ ẹ fi délùú Àbújá. délùú Àbújá yìí. ẹ wá jáná sí ni fún wọn. lẹ wá dolórin àgbáyé. pẹ̀lú ògùn Ọlọ́run láti bẹ̀ lọ ní inspiration ti wá. abẹ́rẹ́ Ọlọ́run abẹ́rẹ́ yóò tó bí ọdún mélòó tẹ́ ẹ wá jáná sí fún wọn yẹn tẹ́ ẹ fi délùú Àbújá. ọdún tí mo bẹ̀rẹ̀ jáná sí gan tí n bá fojú wò 1986 ni.
ẹ má bínú 86 ti ayé àbítọ̀ pẹ̀lú ògbó ọlọ́run táyé èmi ò tí ì délé ayé padà ṣé mo ti wà ní ayé ni ṣé mo ti wà ní ayé. pé àáfàá tó kọ́kọ́ mi ní pé alif bá ta sa ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ jánásì. Allahu akbar. àwọn náà sì mo kọ́ jánásì fún láyé. Allahu lè dákọ̀ àfáhùn. Alhaj Maulana Sheikh Musa Yusuf ọmọ Ìlọrin ni wọ́n. ọmọ Ìlọrin wọ́n tẹ̀ mọ́ kọrin kan ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà Ìlọrin ìlú wo ló wá súnmọ́ náà ń tiẹ̀. gbogbo ìlú náà ni ló jìnnà síná. adékẹ́lẹ́dẹ̀ lọ́n láti ìgbà náà lẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin. pẹ̀lú ògbó ọlọ́run. ìyẹn ni pé tá a bá ń kà báyìí èsì yóò ti máa tó bí 20 ọdún tẹ́ ẹ ti ń kọrin. bẹ́ẹ̀ni. Allahu akbar. ẹ má wàá bínú lẹ́yìn iṣẹ́ orin yìí ǹjẹ́ níṣẹ́ mi àti iṣẹ́ ajánásì. bẹ́ẹ̀ni. wọ́n lé ẹ̀ ń jánásì náà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ níṣẹ́ mi tẹ̀ ń ṣe ǹjẹ́ tí ẹ kàwé rárá tọ̀. ìwé ọ̀nà pọ̀ láti bí JSS 3 láti kúrò nínú àwárùdín lọ́fà. lẹ́sìn fi ń ṣèbó tí ń dún méjìlélẹ̀ torí gbogbo ìgbà tá a fi ń sọ̀rọ̀ náà èbó náà là ń kọ́ sí àwa. ẹ̀mí ni ìmísí ni ìmísí ni ẹ fún mi ní ìmísí yìí náà ìmísí ẹ gbọ́dọ̀ fún mi ẹ gbọ́dọ̀ fún mi ní ìmísí ẹ wá níṣẹ́ míì tẹ́ ń ṣe yàtọ̀ ṣiṣẹ́ orin yìí. iṣẹ́ à ń kọ́ ọmọ ń kéwú náà la tún fi kún. ẹ tún ń kọ́ àwọn ọmọ ní kéwú lábùjá yìí náà. lábùjá yìí náà. ṣé ilé ìwé tí wọ́n ti ń kọ́ kéwú wà lábùjá ni. ó pọ̀ ó pọ̀. àwọn èèyàn sì ń wá bẹ̀. pẹ̀lú ògbó ọlọ́run. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìyíhun àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe nù. èsì orin ló wá gba àkókò ẹ má wàá bínú yàtọ̀ sí pé ẹ ń kọ orin sínú àwo ire gbogbo Alhaji Sheriffdeen Abdul Azeez ǹjẹ́ ẹ máa ń lọ sí ibi òde àríyá bí wọ́n fẹ́ ṣe òkú àgbà o ìkómọ o wedding o ǹjẹ́ ẹ máa ń lọ kọrin láwọn bí irú báwọn. kò sí ibi tán pè wá sí tó bá ti jó orin Islam táì lọ. tó bá ti jó orin Islam. àti tàbújàmbí lọ kọrin lábẹ́òkúta. yes sir. tàbújàmbí lọ kọrin lẹ́jìgbò. yes sir. tàbújàmbí lọ kọrin lọ́fà tán ti bí wa. tán ti bí yín. kò sí tó jẹ́ ìyàwó ni ìkómọ ni o ìsílé ni o tó kú àgbà ni pẹ̀lú ògbó ọlọ́run à ń lọ náà nìyẹn. lọ́ba ya. ó yá náà nù. ọ̀dà ẹ má wàá bínú àyíbá mọ̀ wọ́n lè béèrè lọ́wọ́ mi pé ẹni tó ti ẹ̀gbẹ́ wà hàn ṣé nígbà tó ti bẹ̀rẹ̀ orin náà ló sì ti ń dùn fún un lọ àbí ó láwọn kùdìẹ̀kudiẹ tí ó ti ẹ̀ ṣẹlẹ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀ ṣé orin yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. kò síṣẹ́ tí ní àná kó tó dòní. yes sir. kò sì sí ẹni tí ìrírí nira kó tó padà dẹni tí ó ní rọrùn láyé kò sọ́fẹ́ láyé. Allahu Akbar. gbogbo ẹni tí ń jẹ́ nǹkan ń di orin tá a wáyé náà ní tí nǹkan la bá ń bẹ̀. gbogbo ẹni tán ti gùnkè mẹ́rin tẹ́ máa polúkálukú wọn náà ni ó padà rí wípé a ti lọ kọrin Abẹ́òkúta tí ń sọ fún yín pa lọ́yìn tó jù mí rí nílọ́run. yéè. kódà àwọn lè gbàdúrà rúrin àjò fún ọ̀tá mi láyé. Allahu Akbar. lábẹ́òkúta tá à ń wí. kí ló ṣẹlẹ̀ gan ní ṣókí bóun ló ti ṣẹlẹ̀ ní ṣókí. bí ìgbà tí ẹ ń padà ẹ̀yìn ni ẹ hàn pé kì í ṣe gbogbo òde náà lolo àbí gbogbo òde kọ́ lolórin máa ń lọ olórin àgbà ẹni ò kọrin gbà pé akọrin ọ̀fẹ́ rí aṣèkínní ọ̀fẹ́ rí kò sẹ́ni tí ì lànà. ṣódà lórí ìrìn àjò yẹn àwọn tó ṣẹlẹ̀ bíi kí wọ́n tó bàjẹ́ bíi kí wọ́n ti ní pé bóyá 50,000 la fẹ́ ná ká mọ̀ ná bíi 200,000 máa ná kínní. tó sì jẹ́ owó tí wọ́n ti pè èló náà fi pè wá. Allahu Akbar. èló la fẹ́ gbà. sẹ́wọ̀n nígbà tá a kọ́ wọn bíi 11 lọ tó yẹ pé ọ̀yẹn mẹ́rin ẹ̀ mọ́ lọ lọ́la ìjọ táwa yòókù bá rówó a mọ̀ bọ̀ wá. ṣùgbọ́n ojú rí. ọ̀dà ẹ wá jẹ́ àwò bójú ṣe wá rí tó yìí ǹjẹ́ ó ní àwọn kankan tí wọ́n múnú yín dùn báyìí pé mo dúpẹ́ pé mo yẹn ṣe orin láàyò. kódà orin lásán tá à ń kọ ara ti múnú wá dùn ni. Allahu Akbar. torí pé inú orin tá à ń kọ ó ti jí ó yí a pé ó di dandan láyé yóò máa le o nǹkan yìí ṣàdédé máa wá lọ pé kọ́ wá rí ká ẹni bí wọ́n ń dán fún lójoojúmọ́ tí òrí kòrò kan yẹ kó fura síra rẹ̀ tibitibi la wáyé ṣọlá látara ń tà ń forin ṣe fáwọn èèyàn náà nìyẹn máa rò pé wọ́n ti ń dán yóò máa dán lọ o ó lè yí báyìí tí bá ti wá yíhun
ohun táwa fẹ́ kó ṣe kó gbà pé lẹ́yìn Ọlọ́run náà ni. ẹ má bínú ẹ̀yin náà ẹ̀ ń sọ pé lẹ́yìn Ọlọ́run náà ni. èmi rò pé wọ́n ní àwọn àfáà pé ó lọ́gbọ́n kan tí ẹ̀ mọ́ dá sí ti bí dá sọ̀hún. gbogbo ọ̀rọ̀ ọgbọ́n téèyàn bá ń dá láyé. Yes sir. àbí Ọlọ́run ló wà. kò sọ́gbọ́n kan lẹ́yìn Ọlọ́run. la hawla wala quwwata illa billahi. mo dọ́gbọ́n báyìí ni ó fẹ́ kó rí bẹ́ẹ̀ ni ta ni ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni. lẹ́yìn Ọlọ́run náà ni lẹ́yìn Ọlọ́run náà ni àtògbójúlé àtòfarati lẹ́yìn Ọlọ́run náà ni. lẹ́yìn Ọlọ́run náà ni lẹ́yìn Ọlọ́run náà ni àtògbójúlé àtòfarati lẹ́yìn Ọlọ́run náà ni. òun náà ni gbogbo ẹ̀. òun náà ni. àdúpẹ́ ẹ jẹ́ wá wò báyìí àwọn èèyàn ti fẹ́ mọ̀ pé àmọ́ ètí ìfẹ́ kákòókò torí mo fẹ́ ká tún gbọ́ kan lára kò ṣeé má ní eléyìí tí ẹ ti ṣe kalẹ̀ àmọ́ ká tó lọ gbọ́ kò ṣeé má ní ẹlẹ́ẹ̀kẹ́ ní tíráàkì kejì òun ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń béèrè yìí lọ́wọ́ yín ẹ̀yin gẹ́gẹ́ bí olórin tó sì jẹ́ wípé Àbújá yìí lẹ́wà ní Àbújá tẹ́ ẹ wà yìí bó o lẹ ṣe rídìí fi kalẹ̀ tó sì fi jẹ́ pé àwọn èèyàn fún wa fi ń gbọ́ yín láwọn ìpínlẹ̀ míì àwọn orílẹ̀-èdè bòmíì bó o lẹ ṣe ṣe é. ara tí mo sọ lẹ́ẹ̀kan náà nù pé àná wà èní wà ọ̀la sì ń bọ̀ ọ̀la nǹkan àti ìmọ̀ bí ó ti rí. Yes sir. a tó bẹ lọ́n lórí ọ̀la ni ni pé a ti fìgbà kan wà nù Àbújá yìí náà téèyàn ń kọ́ tẹ́nìkan ò gbọ́ yàn. ìkan téèyàn ò gbọ́dọ̀ filẹ̀ náà ni Ọlọ́run tá à ń sọ ẹ̀. Yes sir. oríṣiríṣi ọ̀nà ló wà téèyàn lè máa gbà lórí ìrìn àjò ayé ẹ̀ pé mo fẹ́ rìn báyìí mo fẹ́ rìn báyìí o lè rìn báyìí kọ́lọ́ ni kò já síbẹ̀ o sì lè rìn kọ́ mọ́ já síbẹ̀ àmọ́ ọ̀nà kan téèyàn gbà pé èèyàn máa ń rìn ó lè pẹ́ ó lè yá tí fi kalẹ̀ náà ní ká dúró tọ́ Ọlọ́run. kéèyàn dúró ti Ọlọ́run. kó sì máa bẹ̀ ìbẹ́ Ọlọ́run ni o gbọ́dọ̀ fi ṣeré. Allahu Akbar. ó lè máa bẹ̀ sọ́tún kó sì wà lósì náà má rò pé òní kò gbọ́ o ó gbọ́ o àìtí ìṣe ń tọ́ ń béèrè kì í ṣe pé kò mọ̀ kì í sì ṣe pé ń tọ́ fẹ́ kò sí lọ́dọ̀ rẹ̀. kò sí lọ́dọ̀ rẹ̀ àmọ́. ó fẹ́ kọ́ mọ̀ pé òun ni. òun lọ́lọ́run. ọ̀dà tẹ wá ní àwọn kan tẹ̀ ń wò lókè ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ ti ń kọrin ní ìsàyè ti ń gbọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe wà ǹjọ́ láwọn kan tẹ̀ ń wò lókè èmi náà fẹ́ dàbí lágbájá báyìí èmi náà fẹ́ dàbí lágbájá báyìí àwọn kan báyìí ni mo fi ṣe tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú orin Islam yìí. ọ̀rọ̀ ńlá lẹ sọ̀hún. Allahu Akbar. ṣe rí Allahu Akbar èmi máa ń sọ̀rọ̀ kan o. Yes sir. mo sì máa ń fi hùwà o. mi ì ṣe competition. Bẹ́ẹ̀ nìkan ṣèdíje. Yes sir. pé mo fẹ́ lágbájá tó fẹ́ dàbí rẹ̀ tí o mọ kọ̀ọ̀rọ̀ rẹ̀ ni. ìta lágbájá lárí àmọ́ kọ̀ọ̀rọ̀ ẹ̀. ṣùgbọ́n ọwọ́ sì fẹ́ dàbí lágbájá ọ̀hún. ṣé kọ̀rọ̀ tó ọmọ tó fi débi ó dé ń bó lọ sí fẹ́ rìn. lábalágbé yẹ̀wò iṣẹ́ ń gbọ́ à ń gbé nǹkan yẹ̀wò nú o. Yes sir. tán bó lọ ti fẹ́ rìn àmọ́ wo pé ọ̀fẹ́ dàbẹ̀ ọ̀fẹ́ ìrìn àjò tó rìn sọ ọ̀mọ́ inú mímọ́ ni nínú ẹ̀gbin ni ọ̀mọ́ àmọ́ ọ̀fẹ́ dàbí rẹ̀ tí bá ń bẹnu kádàrá pé ọ̀ dàbí rẹ̀ lọ́ dàbí rẹ̀. tí ò bá sínú kádàrá tí ò bá sínú kádàrá atọ́rin àjò atọ́rin ọ̀ lè dàbí rẹ̀. ò lè dàbí rẹ̀. ni pé ìwọ dúró lórí ọwọ́ rẹ̀. Yes sir. kò sì lọ́lọ́run pẹ̀lú ẹ̀. Yes sir. kò sì mọ̀ bẹ́ẹ̀ pé èmi náà fẹ́ lọ́dún kẹrin kan sọ pé Sheriff kò yẹ kẹ́ wà l'Ábújá ó yẹ kí ó yẹ pé àwọn ẹgbẹ́ yín Èkó ní ọ̀pọ̀lọpọ̀ wà kálíkù lẹ wà ní. bẹ́ẹ̀ni lóní àyàn sì máa ń kọrin sí ilé tó pé kálíkù ni ìyẹn lè wà l'Ábújá ká máa bọ̀ lẹ́kọ̀ọ́. Yes sir. Yes sir. torí pé ẹni tá a ní tíjọ́ lọ́hùn kò síbi tí ò sí. bẹ́ẹ̀ni. ara London ti bá mi sọ láàárọ̀ tó fẹ́ gbé jíǹgù bẹ́ẹ̀ dè fún yàn tó ti pè mí lára mi ì sì rírí. ẹ sì rírí. mi ì rírí. ó sì fẹ́ gbé jíǹgù bẹ́ẹ̀dẹ̀ fún yín. mo ṣe kan fún níjọ́ ní ọ̀hún níjẹ̀ tàbí jẹ̀rin ni lẹ́nu yẹn ó tún fẹ́ gbé mi fún mi lára. ẹ sì sí lẹ́kọ̀ọ́. mi ì sì sí lẹ́kọ̀ọ́. ẹ sì sí London. mi ì sí London. wàláyé dàláì kò síbi tọ́lọ́hún ò sí lóòótọ́. wọ́n ti wá ń gbọ́ London àbí wọ́n ti gbọ́ London nísìnyí. wọ́n ti ń gbọ́ London. n sì kúrò l'Ábújá. ni pé tó yẹ pé Messi tó sì ṣe pé Ọlọ́run ní bá ń gáìdì èèyàn ẹ jẹ́ àgbàgbé ẹ̀. àwọn pé mo fẹ́ dàbí lágbájá ọmọ rìn àjò ẹ̀ náà kí ló fẹ́ máa lé fún dúró lórí ọwọ́ ẹ̀
kó sì máa bẹ́ lọ́n tiẹ̀ èmi ò lọ́gàá nù sí orin. èmi náà ò sì ní. tọ́ pé kí ni mo fẹ́ máa dààmú ara mi fún kíyàn dúró pẹ̀lú ọlọ́run rẹ̀ kó sì máa bẹ̀. olórin kan tèmi náà kọ́ ń gbà kan pé máa ń lé mi bàbá fẹ́ kan ju kan lọ ọlọ́run tó fẹ́ràn kó ra lóyún ẹ wo ọlọ́run ọba mi Èdùmàrè ó lágbára kọjá kàásì nǹkan kò ṣeé tú ẹ wo ẹjá dókè lọ́nà tó dábàá padà dé nísìn ẹ máa láǹfààní láti pè wọlé ọmọ ọlọ́fàmọ́jọ ọmọ abíṣújó kọ ìpínlẹ̀ Kwara kọ́ lọ́fà wà ní ẹ̀yin ará ìpínlẹ̀ Kwara wọ́n ti fẹ́ wọ́n sì pè wá láàárọ̀ ìtítí ẹ ti lè yàn yín wáyé ní ìsìn ó gbọ́dọ̀ lọ́fà wá ó gbára Ìlọrin rèé o Ọ̀fà rèé o àbí ọ̀rẹ́ wọn dákun kó ṣàánú wa ẹ dákun ẹjẹ́ ǹdókè lọ́hùn bá a bá ti padà dé èmi àti kò ṣeé má ní ìyún Ire Gbogbo 222 ẹjẹ́ àkọ́kọ́ fi lọ tá a bá wá padà dé láàrin ìṣẹ́jú àyá ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. إذا شئت أن تلقى إلهك سالما عليك بأخلاق نبي محمد سالرني أولري محمد سلا تيوفيتا jíṣẹ́ ló ti wá ó kan tó bá nàbì sáyé àìmọye ànàbì ló ti wá kan tó bí Muhammad sáyé nígbà tí Muhammad dáyé tán dábà nàbì kan ò wáyé rí. àìmọye òjíṣẹ́ ló ti wá kan tó bí ànàbì sáyé àìmọye ànàbì ló ti wá kan tó bí Muhammad sáyé nígbà tí Muhammad dáyé tán dábà nàbì kan ò wáyé rí. Ànábì Ádámù baba ńlá wa ìṣáájú ànábì wá sáyé ànábì Ibrahima baba ìgbàgbọ́ ìṣáájú ànábì wá sáyé ànábì Núhù kò sì pẹ́ láyé tó láì mọye ọdún ìṣáájú ànábì wá sáyé bí gbogbo wọn sì pẹ́ láyé tó bí gbogbo wọn sì jagun tó láì tó tànábì rárá àwọn tó gbà fún wọn òun tẹ̀lé wọn kò tó ti Muhammad òjíṣẹ́ ńlá. òjíṣẹ́ ló ti wá kátó bí ànábì sáyé àìmọye ànábì ló ti wá kátó bí Muhammad sáyé nígbà tí Muhammad dáyé tó dábàá ànábì kan wáyé rí. Ànábì Dáúdà adájọ́ àná ìṣáájú ànábì wá sáyé kò ṣe dájọ́ tó kò ṣe tó Muhammad láyé ànábì Sùlẹ́mánà ọlọ́lá nígbà yẹn kò ṣe lọ́lá tó kò lọ́lá Muhammad òjíṣẹ́ ńlá Ìdírísù àti Mùsá pẹ̀lú ànábì Ìsá ìṣáájú ànábì wá sáyé bàtà ànábì wáyé ọmọ Àmínà ọmọ Abdullahi olówó orí Kàdíjà bàbá Fatima àìmọye ànábì ló ti wá kan tó bá nàbì sáyé àìmọye òjíṣẹ́ ló ti wá kan tó bí Muhammad dáyé tán nígbà tá nàbì dáyé ó dábàá nàbì kan ò dé wáyé rí. ẹ bá wa tún rí nǹkan ẹ tún kọ káwọn èèyàn tó máa pè. àìmọye òjíṣẹ́ ló ti wá o kan tó bá nàbì sáyé àìmọye ànábì ló ti wá o kan tó bí Muhammad sáyé nígbà tá nàbì dáyé tán ó dábàá nàbì kan ò dé wáyé rí. ó dàbí ẹni pàánà bí ò wáyé rí ìyẹn ni pé bọ́lọ́run bá fẹ́ ṣèyàn lóore wàláhì tàláhì. akẹ́yìndé gbẹ̀gbọ́n. ọlọ́run ọba kókò ẹ̀yin tiwa ní orílẹ̀-èdè Canada ẹ̀yin tiwa ní
California, ẹ̀yin ti wà ní Benin Republic, Niger, Burkina Faso, tí ó fi dé orílẹ̀-èdè Gabon, tí ó fi wọ orílẹ̀-èdè Côte d'Ivoire, gbogbo yín pátápátá náà lákì. Àkókò rèé fún gbogbo ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà náà, gbogbo wa pátá láti máa pè wọlé. Ẹ má gbàgbé o, ẹ gbàdúrà kan fún àlejò mi lónìí, ìyún Alhaji Ire Gbogbo. Ẹ bá ń gbàdúrà kan fún wọn, ẹ sì gbàdúrà kan fúnra yín kẹ́ ẹ tó mú nọ́mbà, kẹ́ ẹ tó mú nọ́mbà. Ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ bá ti pè, ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ pátápátá tàbí kẹ́ ẹ ta kété sí, torí tẹ́ ẹ bá pè wọlé tí n bá ti gbọ́ hán létí báyìí, ó ṣeé ṣe kí a ṣe bẹ́ẹ̀ kájà. Ẹ mọ̀ pé ẹ̀yin náà lè fi àwọn òfin yìí sílẹ̀. Nọ́mbà tẹ́ ẹ pè sí iná ní ń lọ lójú ìwòran yín nígbà tí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lẹ́sìn àbáláyé, tí gbogbo wa ń pawọ́pọ̀ láti gbé ètò Sówónyá lárugẹ. Ẹ jẹ́ ń tẹ̀síwájú nínú ìbéèrè mi pẹ̀lú ẹni tí mo gbé wá lónìí. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè tẹ́lẹ̀, ìpè tá a ti pàdánù ó jẹ́ ìpè 15, this is 15 missed calls. Ẹ má bínú gbogbo ìgbà tẹ́ ń pè òun nǹkan ń wọra lọ́wọ́ ńgbà náà, ń wọra lọ́wọ́, ẹ má bínú, Ọlọ́run ọba ni. Alhaji Sherifdeen Dókítà Abdul Azeez tí ọ̀pọ̀ mọ̀ sí Ire Gbogbo kọ́ máa wọnú ilé wa wá. Ẹ wá jẹ́ àwọ̀ báyìí, kí lẹ rí sí orin Islam ní tí àwọn èèyàn sọ orin Islam dàbí bí wọ́n ti ń kọ́ lọ́wọ́ báyìí? Ǹjẹ́ ẹ lérò wípé bí ó ṣe yẹ kó rí iná lórí, àti kí ni ìyàtọ̀ láàrin bí wọ́n ti ń kọrin Islam ní ìsìn àti bó ti wà láyé àtijọ́? Olóòtú, Ọlọ́run jẹ́ àárín pẹ́. Àmín. Ṣé rí àsọlé Ọlọ́run kò ní mọ́ ṣaláìṣẹ. Àwọn tí ohun tọ́lọ́run wí yẹn bá ti ń dé, kéèyàn máa bẹ Ọlọ́run kó mọ̀ sínú àwọn tí omi ìjì ayé ò máa gbé. Ẹ dákun ẹ má bínú, ẹ jẹ́ àgbépè yìí ná, ẹ jẹ́ àgbépè yìí. Hello. Aba, yes sir. Pé nínú àyá Kùránì, súrà kan bẹ tán pè ní wal asri. Wal asri. Ó ní innal insana lafi khusri. Pé ayé ò máa wà ń rọ̀lẹ́ ayé, àwọn èèyàn ò máa wà nínú òfò. Wọ́n ní illal ladina amanu. Àyàfi àwọn kan tí wọ́n gbà mí gbọ́. Wa amilu soliha tán ṣiṣẹ́ dáadáa. Wa tawasaw bil haqqi tán sọ òdodo. Wa tawasaw bis sabr tán sì tún sọ pé ẹ̀yin náà ẹ máa ṣe sùúrù, ẹ máa ṣe sùúrù. Ní pé a ti rí iṣẹ́ orin gan nísìnyí àti orin Islam, gbogbo orin tí ń bẹ láyé nísìnyí ó ti dayé mi. Àmì èyí tá a fẹ́ bá lọ́wọ́ tó bá ní orin Christian ló ń kọ ni, Islam ló ń kọ ni, èyí tá a fẹ́ kọ́ látara ni pé ìdá Ọlọ́run mọ̀. Dídá Ọlọ́run mọ̀. A máa ń forin ẹ̀sìn ṣe wá sí fáyé ni. A gbọ́dọ̀ torí pé ayé ti wá yí báyìí o, káwa náà yí bẹ́ẹ̀. káwa náà wá yí bẹ́ẹ̀. Torí pé gbogbo ohun tá à ń ṣe kì í ṣeré o. A lè sùn lọ́la nísìnyí ká má jí mọ́. A lè lọ nísìnyí ká mọ́ bọ̀ tó ra náà ti ń ṣẹlẹ̀ sínú ayé bẹ́ẹ̀. Ní pé a gbọ́dọ̀ torí pé ayé wá rí báyìí, káwa náà wà ní báyìí ti rí náà, ó yẹ jẹ́ àdàrú. Ẹ̀jẹ̀ àdàrú. Kì í ṣeré, eré kọ́ là ń ṣe, iṣẹ́ ni. Ẹ̀bùn tó sì gbọ̀n àwa yìí tá à ń fi ń ṣiṣẹ́ yìí, ọ̀pọ̀ èèyàn ní ìrìn àjò ayé lórí ikú lérí tí ó sì fún wọn. Ṣùgbọ́n táwọn náà fẹ́ ni pé gbogbo ẹni tí bá ń gbé orin lọ́wọ́ láyé pé orin yẹn ó yàtọ̀ sí orin ayé o. Tó jẹ́ pé orin ẹ̀sìn. Orin ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ mọ rí ẹ̀kọ́ ẹ̀sìn lára wa. Wọ́n gbọ́dọ̀ máa rẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára wa. Mò ń bọ̀ ẹ̀yin tẹ̀ ń pé òun ó dàbí ẹni wípé ojú òpó òun náà lórí rẹ̀ mo rí tó ń wọlé tó ń ṣe báyìí tí ń rebété àmọ́ ẹ máa gbìyànjú ẹ̀. Nọ́mbà tẹ́ ẹ sì pè sí náà ní ń bẹ lójú ìwòran yín, ẹ máa gbìyànjú bẹ́ẹ̀ bá ti pè wọlé, ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbàdúrà kan fún Alhaji Sherifdeen Abdul Azeez tí wọ́n jẹ́ àlejò mi lónìí. Kẹ́ẹ̀sì mú nọ́mbà tẹ́ fi jẹ̀bùn káàdì, ẹ mú nọ́mbà tẹ́ fi jẹ̀bùn káàdì. Nọ́mbà tẹ́ bá mú iná ní béèrè tí ẹ gbà ẹ sì jẹ̀bùn. Ẹ máa gbìyànjú, mo mọ̀ pé ojú òpó òun orí bákan, èmi náà ti ń rí lọ́dọ̀ wa ń bí. Hádà Alhaji Ire Gbogbo. Dókítà. Lẹ́yìn eléyìí tẹ́ wá sọ yìí, ẹ jẹ́ àtúnjọ wò ó báyìí. Kí ni ohun tẹ́ ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ó ṣe fún yín? Bóyá promotion ni o, bóyá kí wọ́n máa gbé show fún yín ni o, bóyá
kí wọ́n bùn yín lówó ni o bóyá kí ni ohun tí ẹ̀yin fúnra ara yín náà ẹ̀yin fáǹsì mi àtẹ̀yin olólùfẹ́ mi nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. Ọlọ́run jẹ́ arin pẹ́. Allahumma àmín. Second album mi mo pe title ẹ̀ ní Àjùmọ̀bí. kò kọ́ tánù. bẹ́ẹ̀ mo ti ní Àjùmọ̀bí kò kàn tánù àánú Ọlọ́run ó pín síbì kan ẹni ọlá rán sí ni ló ń ṣe ní lóore aláàánú mi jẹ́ ó wá mi rí tèmi nù torí pé ẹni tó sọ pé òun ṣe gbá òun ṣàwọ̀ fún lágbájá òun tó náà wá gan kò tí ì rí ẹni Ọlọ́run bá sì rán sí yàn táwa ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sìn owó la fẹ́ tó bá ní òun fún ọ lówó ń jọba ẹ̀ kó tó di jọ́nà ọmọ ntọ́lọ́run ó ṣe fún ni. ní pé ohun tó bá wù àwọn èèyàn lọ́kàn pé òun ṣe fún lágbájá tó èèyàn kọ́ ní promote èèyàn. Yes sir. ẹni tá a fẹ́ promote bọ́ọ̀lù bá promote èèyàn lè promote ara wa. bẹ́ẹ̀ ni ẹ̀yin fẹ́ ká wá bì àwa náà sì wá bì ó ń bẹnu pọ́lọ́ ó jọ fẹ́ wa ni. ṣùgbọ́n ní tọ́lọ́ ń fẹ́ ó jọ máa fi ṣe lórí àwa méjèèjì. a lè jọ sọ pé a ní program lẹ́ni ká wá kọ́lọ́ mọ̀ fún aláyè àti wá kí nǹkan mi ò tó ṣẹlẹ̀. kọ́lọ́ sọ pé kò sáàyè kò sí ní téyìn ó sì. ẹ fẹ́ àwa náà fẹ́ nu ní tọ́lọ́ ń fẹ́ ṣe ni ó máa fi ṣe. ní pé gbogbo àwọn tó ń wò wá tán sì ń gbọ́ wa gbogbo ohun tọ́lọ́ ń bá rán olúkálukú láti ṣe fún wa Ọlọ́run kọ́ ni ó sọ̀kalẹ̀ wá èèyàn ní ọ̀ràn èèyàn náà ní ọ̀ràn ṣùgbọ́n mo tọ́lọ́ máa fún yọ̀ǹda pé lágbájá mo fẹ́ ṣàánú rẹ báyìí mo fẹ́ ṣe báyìí tọ́ kọ́lọ́run yọ̀ǹda fún ní kálukú ẹlágara pọ̀ ojú òpó orin bẹ́ẹ̀ ó ti di bíi mẹ́ta míì tí ó tún ṣe bẹ́ẹ̀ abẹ́rẹ́ rí nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ tẹ̀ wá ń fi ń tẹ àtẹ̀jíṣẹ́ yìí ó ṣeé ṣe kí n má láǹfààní láti lè ka àtẹ̀jíṣẹ́ ń wọlé àmọ́ àti ka àtẹ̀jíṣẹ́ lórí ètò yìí orí bákan ẹ gbìyànjú ìpè òun náà ní kẹ́ ẹ máa gbìyànjú ẹ̀ nọ́mbà tẹ́ pè sí náà ní bẹ lójú ìwòran yìí bóyá a lè rí ìpè ẹyọ kan torí àkókò ti lọ mo rí àtẹ̀jíṣẹ́ bíi 5 ní àyín àmọ́ gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ́ ẹ bá fi jíṣẹ́ ó dẹ̀yìn ètò kí n tó láǹfààní láti kà á fún gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ṣèpolówó lórí ètò yìí ẹ pè nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò tàbí kẹ́ ẹ kàn sí wa lójú àwọn òpó ìbáraẹnidọ́rẹ̀ẹ́ Kaftan TV Yorùbá ní Facebook Kaftan TV Yorùbá ní orí Instagram Kaftan TV Yorùbá lórí Twitter Kaftan TV Yorùbá lórí YouTube kódà ẹ̀yin tẹ́ ẹ ti máa ń lọ ẹ ti mọ̀ wípé bá a bá ti parí ètò yìí nígbà tí ó bá fi di ọjọ́ ajé àátún ti ṣe kíni àátún ti gbé sórí YouTube ẹnìkan bẹ́ẹ̀ jẹ́ gbígbé ẹnìkan yìí náà ẹ̀lú ẹ̀ka sàn. Kásán o. Yes sir tálà ń bá sọ̀rọ̀ láti bo ní pápápá. láti Èkìtì. láti Èkìtì. Olúṣọlá Akínyẹmí. Olúṣọlá Akínyẹmí ẹ bá ń gbàdúrà kan fún Alhaji Ire Gbogbo. Alhaji Ire Gbogbo lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ máa tẹ̀síwájú. àmín o àmín o àmín o ó yẹ mú nọ́mbà. mú nọ́mbà 2. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àlọ́ ni àlọ́ o. alákọ̀wé abàtàrí pẹ́ẹ́kí ojoojúmọ́ ló rin ìrìn akọlọ sóde alákọ̀wé abàtàrí pẹ́ẹ́kí ojoojúmọ́ ní ìrìn akọlọ sóde kí ni o. Yes sir. ọ̀dà ẹ ṣe ṣòkòṣòkò ṣóòṣàn. ọ̀dà torí pé ilẹ̀ tí ẹ̀ kọ́kọ́ pè bí n bá ti parí ètò ẹ gbọ́ nọ́mbà mi bí n bá ti parí ètò ẹ fi nọ́mbà tẹ́ ẹ fẹ́ kí n fi káàdì ṣọwọ́ sí ẹ fi ṣọwọ́ sí mi àá fi káàdì àá fi ṣọwọ́ sí àmọ́ ẹ sọ irú line tó bá jẹ́ MTN ni o Big Glo ni o bíi Etisalat ni o ẹ sọ bá a bá ti parí ẹ jẹ́ ń gbé ẹyọ kan yìí sí hello. Aba àkókò ti lọ ẹ sì yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní pé báyìí ojú òpó òun ó ti wá da àkókò ti lọ ẹ jẹ́ ń gbé ọkọ. Aba ìyín ó já mọ́ra wọn bẹ̀ ọ̀nà àfà Ire Gbogbo Alhaji àti ẹni tí Ọlọ́run fún ní ẹ̀bùn ìmọ̀ nípa alukurani àti orin ẹ bá wa dágbére fáwọn aráalé níṣẹ́jú kan kẹ́ẹ̀sì bá wa gba àwọn ọ̀dọ́
nímọ̀ràn lórí iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ orin tẹ́yìn náà ń kọ yìí. tọ́ olóòtú a dúpẹ́ lọ́dọ̀ yín a sì dúpẹ́ fún gbogbo àwọn ará ilé tí wọ́n ń wò wá àti àwọn tí wọ́n ń gbọ́ wá. ìmọ̀ràn mi fún gbogbo ọ̀ràn èèyàn tí ń jẹ́yàn láyé oníṣẹ́ ọwọ́ ni ẹni sí oṣù ni aládàáni ni pé gbogbo ohun tá a bá ń wò sí láyé ká gbára lọ́lọ́run gbogbo ohun tọ́lọ́run sì ní òfẹ́ ká má ṣe torí pé kì í bùnyàn lẹ́san ẹ̀san ó padà ké ni pé gbogbo ohun tá a bá ń ṣe láyé ìmísí ọlọ́run kó máa wọ̀ kó sì fa àlùbáríkà sí fún gbogbo wa ọlá bismillahir rahmanir rahim. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون aládùúgbò kì í pòfo àwọn tí ó ṣe mọ̀ ló ń pòfo Ọlọ́run gbàdúrà wa mọ̀mọ́ jí àpò òfòròfò. ẹ wo títí ọjọ́ mẹ́jọ láti jọba ọ̀kadì lórí ètò Sówónyá ọjọ́ ọdún wa lọ́jọ́ mẹ́jọ Samuel Olúbáyọ̀ Ọlámídé àpọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski miskiyaski yàgbà yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ̀lọ́rùn ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní ti ilé tó ko nọ́mbà mi rèé 08034865342 lẹ́ẹ̀kan sí 08034865342 ó ṣe kí ni ó dàbọ̀. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sówónyá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn.